Hello. Ẹ̀yin èèyàn mi o. A kú àsìkò yìí o. A kú dédé wò yìí o. Ṣàlàáfíà la bá yín o. Ẹ kú iṣẹ́ ìní. Ẹ kú bó ṣe ń lọ. A tún gbé tuntun míì wá o. Wọ́n ní olórí Ashley. Bẹ́ẹ̀ ni bá tún ṣe gbọ́. Wọ́n ní bí olórí Ashley. Wọ́n ó dọ́gbọ́n lọ sí church Naomi o. Ó lóun ti repent, òun fẹ́ lọ ṣe thanksgiving, ó dẹ̀ mọ́ àwọn sister ẹ̀ dání. Wọ́n ní wọ́n lọ ṣe thanksgiving. Kọ́n dẹ̀ jẹ́wọ́, wọ́n ní àbúrò àbí ẹ̀gbọ́n sister ẹ̀ kan ṣá ló ní kán wá lọ, kán kúkú lọ repent, kán lọ sọ fún kó lórí àbúrò ẹ̀ ó sọ fún olórí Ashley pé kó lọ bá Naomi, kán lọ parí ìjà, pé kán jọ lọ. Níbẹ̀ débẹ̀ kó ṣe thanksgiving, kóhun àti Naomi kan come together. Wọ́n ní meanwhile, ó ní ẹnìkan tó jẹ́ pé ó ránṣẹ́ tó fojú jọ member ní church Naomi. Wọ́n ní ìyẹn ló rán níṣẹ́ ibi. Wọ́n ní kó gbé pọ́ọ̀tù kan dání. Wọ́n ní bó ṣe débẹ̀. Tí Naomi àti Ashley àti àwọn sister ẹ̀ ṣe wọnú church bá ṣe gbọ́ o. Wọ́n ní bó ṣe wọnú church tí ọmọ church member Naomi pé bó ṣe gbé kòkò yẹn lẹ̀, tó dàbí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi nínú ṣọ́ọ̀ṣì. Wọ́n ní ẹgbẹ́ Naomi, ẹgbẹ́ Ashley ni wọ́n gbé pọ́ọ̀tù yẹn sí, àṣé wọ́n package ẹ̀ gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo wọn wà ní same line. Wọ́n ní bá Ashley ṣọmọ pé ní nǹkan ní ajé ó ṣe. Òun ni wọ́n ní kó ṣiṣẹ́ yẹn, bó ṣe dé ibẹ̀ bó ṣe fẹ́. Wọ́n ní Naomi ń preach ìjọ yẹn o. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o. Wọ́n ní wọn ò tiẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Pé bí wọ́n ṣe drop kiní yẹn kí Ashley kó tó kọrí mọ́lẹ̀ pé ó fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ibi nínú ṣọ́ọ̀ṣì. Nǹkan tá a gbọ́ allegedly, wọ́n ní bí ara ṣe sán Ashley. Ara sán. Wọ́n ní ara sán, wọ́n ló strike ẹ̀. Wọ́n ní ó strike Naomi. Ara sán, ó strike Ashley. Wọ́n ní bó ṣe ṣubú lulẹ̀ ni. Wọ́n ló bẹ̀rẹ̀ sí ní ká. Wọ́n ní nǹkan tó dẹ̀ ṣẹlẹ̀ nínú kiní yẹn, nínú kòkò kiní yẹn, wọ́n ní gbogbo ẹ̀ scatter nígbà tí ara sán, thunder sán. Gbogbo kiní tó wà nínú kòkò yẹn ní ara sán papọ̀ pẹ̀lú Ashley. Wọ́n ní kẹ́ wá wo inú kòkò yẹn bó ṣe scatter. Pé wọ́n wá rí oríṣiríṣi church member Queen Naomi nínú kòkò. Fọ́tò àwọn member olórí Naomi nínú kòkò tí Ashley gbé dání láti wá ṣiṣẹ́ ẹbí. Wọ́n ní kì í máa ṣe kékeré. Ara sán Ashley o. Bá ṣe gbọ́ wọn lára sán. Wà nínú kòkò yẹn tó gbé dání tó fẹ́ fi ṣiṣẹ́ ẹbí. Wọ́n ní àìmọye àwọn members Naomi ló kún inú kòkò yẹn pẹ̀lú fọ́tò àwọn member. Wọ́n ní ṣe ló ń kà pé bóun ṣe gbé wá yẹn tí kòkò pẹ̀lú fọ́tò pé nígbà tí wọ́n bá máa tú kiní yẹn, kó wọ́n mọ̀ pé ara máa sán òun. Pé tóun bá gbé lẹ̀ tí wọ́n bá máa ṣí inú kòkò yẹn, wọ́n rò pé àwọn máa succeed. By the time tí àwọn bá máa lọ, tí wọ́n bá rí kòkò yẹn nínú ṣọ́ọ̀ṣì, pé wọ́n á sọ wípé àbí nǹkan tí Naomi fi ń ṣagbára lélẹ̀. Àbí nǹkan tí àwọn member ni Naomi fi ń ṣe sásìkí wọn ló ń lò ní ṣọ́ọ̀ṣì. Pé ìgbà yẹn pé àṣírí Ashley àwa tú. Wọ́n sọ wípé Ashley ń ṣoògùn. Àwọn kan ní kò ṣoògùn. Pé kí náà ti wá rí ilé ìsìn. Ẹ rí i pé Ọlọ́run àtijọ́
wọ́n ní tí ìsinyìí express ni. Wọ́n máa ń sọ pé ọlọ́run àtijọ́ ó ń pẹ́ kó tó múyàn. Pé ṣùgbọ́n tí ìsìn pé power back bike ló ń gbé rìn káàkiri sí lórí àwọn aṣebi. Ẹ jẹ́ rójú ayé àbẹ́ẹ̀rí ẹ̀yin èèyàn wa. Wọ́n ní ìgbà tí kiní yẹn wá burst, tí strike, tí thunder strike ẹ bá ṣe gbọ́. Wọ́n ní lọ́wọ́ ní Ashley wá bẹ̀rẹ̀ sí ní kà. Tí nǹkan tó wá ṣe ní ṣọ́ọ̀ṣì nìyẹn. At the end of the day, tóun bá mọ̀ pé ara máa san òun, ara máa san. Ṣé kò ní dé ṣọ́ọ̀ṣì yẹn? Tí ẹni pé kí àṣírí òun bọ̀, kí àṣírí Naomi lè tú. Wọ́n lè sọ pé àsìkí àbí kíní àwọn mẹ́mbà ní orúkọ wọn àti fọ́tò wọn ló fi sínú ìkòkò ní ṣọ́ọ̀ṣì. Kí wọ́n lè mọ̀ pé Ashley o, ẹ̀kan lè mọ̀ pé Naomi o, pé lóòótọ́ náà sọ pé ó ṣoògùn. Ó ní kí gbogbo ṣọ́ọ̀ṣì lè scatter. Pé nígbà tí kábíyèsí bá rí, kábíyèsí á sọ pé so yẹn pé òótọ́ ni wọ́n ní Naomi ṣoògùn sí òun kábíyèsí. Pé wọ́n ní nǹkan tí Ashley tó múra wá láti ṣe, tó múra wá láti ilé pé kóun wá ṣe fún Queen Naomi, kò mọ̀ pé ó máa backfire. So wọ́n ní àrá sàn. Wọ́n ní thunder strike Ashley bá ṣe gbọ́. Kọ́tà gbọ́ nìyẹn o. Iṣẹ́ àwa la sọ àgbọ̀ ni. So a ní ká sọ fún ẹ̀yin èèyàn. Ká fi ṣe etí ìgbọ́ wa so that ká lè mọ bó ṣe ń lọ. Ṣé rí ilé ayé ẹ̀yin èèyàn wa? Àbẹ́ẹ̀rẹ̀ kí ni Naomi ṣe? Kí ni Naomi ṣe fún àwọn èèyàn burúkú yìí? Tó bá yẹ pé lóòótọ́ bọ́n ṣe sọ pé àrá sàn. Àrá ò kí ń sán èèyàn kó má mú nǹkan dání. Ìsídà kó paralyze apá ẹ̀kan, side kan. Àrá tó máa sàn yẹn, tó bá yẹ pé lóòótọ́ àti lódodo ni irú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣẹlẹ̀, kò ní bọ́m̀bẹ̀ o. Kò ní bọ́m̀bẹ̀. Àgbélégbọ́ ibi tí ta ti gbọ́ pé Ashley pé àrá sàn. Tára ò bá sàn pa, á gba nǹkan kan lọ́wọ́ ẹ̀. Ìsídà kó rọ lápá, kó rọ lẹ́sẹ̀, ìkan á ṣẹlẹ̀ nínú ẹ̀. Àdúrà wa ni pé kó change, kó yí padà kúrò ní ọ̀nà búburú. Àìjẹ́bẹ̀, thunder ṣe fẹ́ bẹ̀rẹ̀ sí ní sàn wọ́n. Gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà láàfin. Tó ń sọ pé Naomi wọn ò ní fún Naomi ní ìsinmi. Báwo náà ṣe fẹ́ ní ìsinmi? Àwọn náà ò lè ní ìsinmi. Ẹ̀yin èèyàn wa. Torí ẹ̀ la ṣe ní ká mú wá sí etí ìgbọ́ wa. Ṣé ǹjẹ́ eléyìí ò ṣe wá ní kàyéfì? Torí àwa náà tá à ń sọ ṣe ló ń yà wá lẹ́nu. Àgbélégbọ́. Ẹ̀yin náà, a máa sọ bó ṣe ń lọ fún un. Tọ́lọ́run bá ti mú wọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn. Ìgbà náà nípa ilẹ̀ ẹrù wọn mọ́ kúrò. Nígbà tán lé wọn lélẹ̀. Ọlọ́run, ríran wo, Ọlọ́run wọ̀ ń ṣọba ìkà. Wọ́n rọra lé wọn lẹ́rọ̀. Wọ́n tún lé wọn lélẹ̀, wọ́n nílá. Nǹkan tó ń wá nídìí ewùrà. Nǹkan tó ń wá nídìí àkọ́ṣù, wọ́n á rí nídìí ewùrà. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n fi eléyìí tó wa létí. Bó bá ṣe ń lọ, a á jẹ́ gbọ́. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá subscribe, kẹ́ dẹ̀ bá like, kẹ́ love. Ẹ ṣé o. Kẹ́ dẹ̀ fi ìtókù sí comment section. A máa tẹ́tí bẹ́ẹ̀ lè jẹ́ ká lè mọ bó ṣe ń lọ. Wọ́n ní àrá sàn Ashley. Bí irọ́ ni o, lóòótọ́ ni. A máa gbélégbọ́. Ẹ ṣé gan ni. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.